Mo fẹ́ sọ fún yín bó ti ṣe kù díẹ̀ kí Egungun ṣépè fún mi ní orílẹ̀-èdè Benin Republic. Oníkẹ̀kẹ́ tó sá! Hello. Ẹ̀pẹ̀lẹ́ kábíyèsí ọba Ayogo láti Benin Republic. Mo rí pé àwọn àrẹ̀mọ ẹ̀ ń sọ̀hún síra yín nípa ayẹyẹ ọdún Egungun tó wà lọ́dọ̀ wa tí a fẹ́ pé kẹmẹ́sẹ̀ kan débẹ̀ kẹ wà pẹ̀lú wa ọdún karùn-ún la máa ń ṣe ọdún yẹn kájọ ṣeré pọ̀ pàtàkì ní ohun tó jẹ mọ́ ìtàn ìlú Ayogo. Ọ̀dà ó ṣeun ẹ ṣeun tó dìgbà díẹ̀. Ìlú Ayogo náà níbi tí a wà yìí, bẹ́ẹ̀ sì ni mo ní nǹkan pàtàkì kan tí mo fẹ́ fi hàn yín tó ṣe pàtàkì sí ìlú yìí. Orílẹ̀-èdè Benin Republic ní ìlú yìí wà. Èní ni wọ́n ṣe ọdún Egungun wọn ní ìlú Ayogo. Bẹ́ẹ̀ sì ni eégún yìí ó jẹ́ ohun tèmi rí tó bá mi lẹ́rù jùlọ nítorí pé kí ni eégún yìí ò gbọ́dọ̀ fi aṣọ, ò gbọ́dọ̀ fi kọyàn, ṣùgbọ́n kò wá ń ṣe ìbẹ̀rù gangan ni eégún yìí wà nípa rẹ̀. Nǹkan tí eégún yìí wà nípa rẹ̀ gangan ni pé eégún yìí a máa fún yàn ní ohun mèremère, bóyá èèyàn ń wówó ni, èèyàn ń wálé, èèyàn fẹ́ kọ́lé, èèyàn fẹ́ rọkọ̀, mo fẹ́ bímọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ilé tí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wá ṣe ìjẹ́rìísí. Ẹ jẹ́ kí n fi hàn yín bí wọ́n ti ṣe máa ń ṣe ayẹyẹ eégún yìí. Ẹ máa bá mi ká lọ. tá a bá ní purọ́ tán wa jẹ àṣà tẹ́ bá rí lọ́yọ̀ọ́ tẹ́ ò rí ní ilẹ̀ Ayogo nílùú Ayogo kò wọ́pọ̀ kò ní pọ̀. Ibi báyìí àwa ọmọ eléégún ni wá, à ń ṣe eégún wà lọ́dọ̀ wa l'Ayogo tá à ń sìn ro egungun. Ògún tí àwọn bàbá wa ńlá wa fi jagun tó ń wá ó wà níbẹ̀ dòní, ó sì wà nílé Ọ̀nẹ̀fà. Ṣàngó ó wà ńbẹ̀, Ṣàpọ̀nná ó wà ń bí báyìí, Ọbàtálá ó wà lọ́dọ̀ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So what do you think about Oya? Oya. Yes. Oya is in Brazil is one of the most important orishas, together with Shango, Ogun, Eshu. Is very powerful in Brazil. I respect her a lot. I have many friends of me. They are from Oya. They are from the Orisha Oya, women and men also. I have plenty respect for Oya, and in Brazil she represents the thunder. She's opened all the ceremonies of the Egungun also in Brazil. No? It's more or less very similar to here in Africa. Imagine it. She's very important also here. No? So have you seen the Oya here? Today, Yes. the Egungun Oya. Yes. Yeah, I saw. Yeah, I saw. Yeah. It's very beautiful, very impressive.
ó wá nípa àwọn bàbá kan mọ́ lùlù kan wọ́n ní mo dúró mo kólúpo mo bẹ̀rẹ̀ mo kólúpo èmi ò bólúpo ṣọ̀rẹ́ o olùpọ̀ ajẹ́ ń lówó ajẹ́ ń lọ́lá ìlú tó ń lu ìlú gúnú tápà àwọn ọlọ́yàdẹ́nu ní Ògúntóyìnbó wa ní Ọya wọlé sílé ra o bẹ́ẹ̀ ní Ṣàngó wọlé sí Kòso araba bí ọkọ̀ ya iná lójú iná lẹ́nu ọ̀kàtà yẹ́ẹ̀yẹ́rì wọ́n ṣe sún síwájú wọ́n ṣe pé Ṣàngó yẹn òjò yẹn kàn ṣú afẹ́fẹ́ yẹn bẹ̀rẹ̀ sí fẹ́ gbúrú bójú ṣe ṣú nìyẹn àfi kárárárá ara kankan sàn wọ́n bá rí ẹ̀dùn wọ́n ṣe rí ẹ̀dùn wọn ẹ̀dùn ọ̀hún wà nílé nísàlẹ̀ ń bẹ̀ wọ́n ṣe rí ẹ̀dùn yẹn ìkan bá jẹ́ Ọya ìkan jẹ́ Ṣàngó Ọya yẹn wá sọ fún wọn pé ẹranko yẹn wá sọ fún wọn pé ibi tí wọ́n tẹ̀dó sí ni. àṣà tó wà níbí tó wà nílùú Ọ̀yọ́ ọ̀pọ̀ kò kéré ṣé ẹrí bá ṣe múra ṣé kò yẹ wa gbogbo ohun tó wá láti òkèèrè òun ló ń jọ àwọn ọ̀dọ́mọdé lójú lónìí àwọn ara múmú ó ní délé ọ̀dọ́mọdé chàchà ni àwọn ọmọ lónìí tó délé wọn tí àwọn ọmọ wọn máa fọ Yorùbá lẹ́nu èdè bàbá wọn kò yá bó fọ Faransé ní ọ̀dọ̀ tiwa mi gbadé ọ̀dọ̀ tí lọ́hùn Gẹ̀ẹ́sì la máa gbọ́ táwọn ọmọ máa fọ kódà ọba wà bẹ́ẹ̀ ó ń fa àwọn ìṣe àṣà wa sẹ́yìn ìyẹn jẹ́ ní ọ̀dọ̀ tiwa ní orílẹ̀ Benin ọ̀gbẹ́ni wa mínísítà John Ige mínísítà àtijọ́ ó dá ìṣọ̀kan ọmọ Yorùbá ńlẹ̀ ní ìlú Benin adúpẹ́ lọ́wọ́ wọn lọ́pọ̀lọpọ̀ adúpẹ́ lọ́wọ́ John Ige ó dá ìṣọ̀kan ọmọ Yorùbá ńlẹ̀ ní ọdún a máa ń ṣe ayẹyẹ a máa ń ṣọdún a máa ń rírí wò báwo la ó ṣe tí ìṣe àṣà wa kò ní parun. Yoruba culture is one of the most powerful culture around this world. Now you see in Brazil, for example, Yoruba is everywhere. You see Yoruba people everywhere in Brazil. For us as a Brazilian, one of the most impressive, and we are always looking to Africa. We are always looking to the Oyo, the empire of the ancient Africa, what the Nagos bring to Brazil. So for us as a Brazilian, Yoruba culture is kind of the founders of Brazilian culture, you know. Ní ọjọ́ ayẹyẹ gangan àṣẹ kan wà ní ìlú náà wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ fi fóònù kò gbọ́dọ̀ fi ya eégún yìí wípé ẹni tó bá fi fóònù ya nǹkan tójú ẹ̀ bá rí kò sọ kódà incident wà tí gbogbo àwọn aráàlú ti rí dáadáa wípé ẹni tó bá fi fóònù ya eégún yìí fóònù ẹ̀ máa ń bàjẹ́ lójú ẹsẹ̀ ni kì í ṣe pé rárá àbí pé kíní kan àwọn aráàlú ti rí dáadáa àti pé kíní kan wà nípa eégún yìí ẹnikẹ́ni tó bá fọwọ́ kan aṣọ eégún yìí yóò kú lójú ẹsẹ̀ ni kódà wọ́n sọ fún mi pé òyìnbó kan ti dẹ́jà rí pé irọ́ ni kò lè ṣẹlẹ̀ tó sì fọwọ́ kan aṣọ ẹ̀ àwọn aráàlú tí mo gba ọ̀rọ̀ lẹ́nu wọn àwọn ọgọ́ náà sọ ọ̀rọ̀ yìí fún mi pé bó ṣe fọwọ́ kan aṣọ eégún yìí ẹni òyìnbó náà sì kú lójú ẹsẹ̀ torí ẹ̀ náà fi máa ń gbé aparun náà fi máa ń dí gbogbo ibi tí eégún yìí gbọ́dọ̀ máa tó ti máa jẹ tí èèyàn kankan ò dẹ̀ gbọ́dọ̀ súnmọ́ bẹ̀ báyìí lèmi ṣe bẹ̀rẹ̀ sí ní ká ọ̀rọ̀ eégún ilẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní ká á lẹ̀ àwọn èèyàn ṣàn sọ fún mi pé kí n má ka èmi wò pé ṣé bí ọba fúnra rẹ̀ ọba ìlú Ìgangan fúnra rẹ̀ ló fìwé pè mí gbogbo àwọn olóyè tó sì wà àti àwọn atọ́kùn eégún gbogbo wọn náà mọ̀ sí pé mò ń ká mo ń rìkọ́dù eégún náà pẹ̀lú fóònù mi ṣùgbọ́n eégún gangan fúnra rẹ̀ ò mọ̀ pé wọ́n ti fún mi láṣẹ láti rìkọ́dù ó kọ̀ rò pé ará àta kan ní mí tí mo kàn mú fóònù tí mò ń rìkọ́dù wọn bí eégún ṣe súnmọ́ mi nìyẹn bí eégún ṣe fẹ́ máa ti èpè bọ́nú àwọn aráàlú ló ṣàṣàrí sọ fún pé rárá o true ọba ni mo fi wá ṣùgbọ́n eégún yìí mẹ́jẹ́ kí n ṣàlàyé fún yín bí wọ́n ti ṣe máa ń ṣe eégún yìí ní ìlú náà
eégún yìí á lọ káàkiri gbogbo agboolé níbẹ̀, á lọ máa ṣàdúrà fún wọn ní agboolé kọ̀ọ̀kan nílé tí àwọn èèyàn máa ń wá látòrí igun mẹ́rin àgbáyé láti wá gba àdúrà lẹ́nu eégún yìí tí wọ́n sì máa ń jẹ́rìí sí pé àdúrà rẹ̀ ń ṣiṣẹ́. Wọ́n á kàn mú owó èlò wọn, wọ́n á máa dà sí ibi tó bá wà, wọ́n á máa dà sí. Eégún yìí ò kí ń káàkiri bí àwọn eégún tó kù, ojú kan náà ni eégún yìí máa wà tó ti máa ṣàdúrà fún gbogbo agboolé kọ̀ọ̀kan ní ìlú wọn, á sì ṣàdúrà fún gbogbo ìlú Ayogo. Àwọn èèyàn sì máa ń wá láti Brazil ní, kódà ẹ jẹ́ ká wo nǹkan tí àwọn tó wá láti Brazil sọ nípa eégún yìí. Very beautiful, very impressive. It was not easy to get a picture in the beginning because nobody was, knew me. But I have some pictures of Oya today. Yeah, I've got some pictures. I believe it. Yeah, she was quite okay after with that. And then one moment I get in contact with Oya today. Yes, it was very impressive. Yeah. Oríkì Ọya tẹni kì í ṣe àti ti ilé Brazil lọ́hùn àti ti ilé ní Ayogo títí dọ́yọ̀ títí délé wa lọ́fà lọ́hùn gbogbo ẹ̀ náà lákọ̀ọ́kọ́ mọ́ra wọn. Wọ́n ní Ọya wọlé sílé ra o ṣe bí Ṣàngó wọlé sí Kòso, Ọya rírì obìnrin Ṣàngó, Ajílókun obìnrin Ṣàngó, eégún tápà tó ní gòrò, Ọya òrìrì, Ọya rorò, ògbóná jà, Ọya rorò, ògbóná jà, Ọya rorò, ògbóná jà, obìnrin Ṣàngó, ògbóná jà. Ẹ ṣeun olóòtú. Èmi akọ́lá ọmọ kí n yẹ kó àbọ̀ sí ìlú Ayogo. Ibi tẹ wá yìí Ayogo là ń pè é. Jẹ́ Ayogo yẹn jẹ́ ìlú kan tí ó tẹ̀dó sí ilẹ̀ òmìnira Benin. Ayogo àwa àwọn bàbá ńlá wa tí wọ́n tẹ ìlú ìdó Ọ̀yọ́ ló ti wá. Ibi wíwá wọn kì í wá kán wá ṣòwò, wá kán wá ṣe àgbẹ̀. Wọ́n wá jẹ́ òjíṣẹ́ Aláàfin Ọ̀yọ́, òjíṣẹ́ Aláàfin ni wọ́n fi wá láti wá gba ìṣàkọ́lẹ̀ fún Aláàfin. Ibi tí wọ́n ti gbé tẹ Ayogo òun nìyẹn. Àbá tí ń lọ nínú ìtàn ẹ máa gbọ́ bó ṣe jẹ́. Àwa gangan tá à ń sọ̀rọ̀ fún yín, orúkọ wa ní Kábíyèsí Ọba Ọ̀nẹ̀fà Oyèyẹmí Bọ́láṣọdún Òréèkàn Aláyọ̀gò àrólé Aláàfin. Eégún Ayogo jẹ́ eégún tó mọ́ ń jáde ní ọdún márùn-ún. So kí eégún mi tó jáde báyìí ó tún di ọdún márùn-ún mi. Ìmọ̀ràn mi rẹ̀ sí ẹnikẹ́ni tó bá jẹ́ irú iṣẹ́ tí mò ń ṣe ló yàn láàyò, bóyá lédè Gẹ̀ẹ́sì ni àbí èdè ìkéde tí ò bá jẹ́, tóun náà yan láti gbé culture, kò bá jẹ́ ti Yorùbá ni àbí tìlókìlò lárugẹ, kó má gbàgbé pé a ní láti máa protect ara wa ní gbogbo ìgbà. Kì í ṣe gbogbo nǹkan náà lèèyàn máa ń sáré tẹ́rí sí nítorí content. Ìmọ̀ràn mi náà ni. So ẹ jẹ́ kí n dánu dúró báyìí. Ẹ wo kò ní ju báyìí lọ. Orúkọ tèmi ọmọ jẹ́ Bunmi Adetona. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yẹn lè Yorùbá pọ́nbélé ni wá, a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àsìpè ní Àbínibí. Ìyẹn kó wá tó dìgbà míì, má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.